Ikú yẹ ọkọ mi. Ikú yẹ ọkọ mi. Má jẹ́ kó bèrè pé láwọn tí mo ń ti dà àwọn aláìní ọmọ rẹ̀. Ṣé lọ́lọ́run tẹ̀ ń rí ọba jídára ni? mi ò ní tí mo gbọ́kànlé lọ́hùn mo gbójúlé o tí wọ́n bá dẹ̀ ti ń ṣètò lọ́hùn Ọlọ́run á máa ṣe tẹ̀lé náà. Kí ni problem yìí gangan? Ò lọ church, ò lọ mosque. Ṣé Ifá ló fẹ́ máa ṣe ni? Alápàdúpẹ́ ni Ọlọ́run. Wait, don't even go there. àbí ṣé o mọ̀ pé bó ṣe ń ṣe bí ìgbà téèyàn ń kọ́lé àìsàn sílẹ̀ lára díẹ̀. But special deliverance program lélẹ̀ jẹ́ ká lọ tap nínú àná tí mi. Ṣé Ọlọ́run ti tiẹ̀ yẹn ló ń fún èmi ní owó tèmi fi ń sanwó oṣù fún un? Answer my question. Ní ìtòjẹ́ pé o fi gbogbo everything tó ní ló fi love ẹ. You have never cheated on him. Ọlọ́run ìbọ̀lọ́jú ẹ wà.